Ọ̀rọ̀ àǹtí wa ó ń yà wá lẹ́nu o nítorí pé wọn ò ní ọ̀rọ̀ gbọ́. Wọ́n ní kété náà tún gbéra o, náà tún gba pálásì kábíyèsí lọ pé àwọn fẹ́ rí Queen Naomi. Ẹ mọ̀ pé àwọn fámílì wọn ti wá bẹ kábíyèsí tí wọ́n ní pé kí kábíyèsí kí wọ́n jọ̀ kí wọ́n jẹ́ kí àǹtí wa kí wọ́n lọ fún lecture lórí bí wọ́n ṣe máa hùwà. Mi ò gbọ́rú ẹ̀ rí, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ nìyẹn pé wọ́n ní kí wọ́n jọ̀ kán jẹ́ kí àǹtí wa lọ fún lecture lórí bí wọ́n ṣe máa hùwà nínú palace. Ìyẹn tí ẹ̀kọ́ la bá wá. Èyí tá a bá wá ní ibi tí àǹtí wa lọ, Royal Manor nínú palace, pé àwọn fẹ́ rí Queen Naomi. Àìmọye ìgbà ni Queen Naomi ti ní àwọn ò fẹ́ rí àǹtí wa, àǹtí wa ò ní gbọ́. Àǹtí wa ṣáà lọ ṣáá ni. Wọ́n ní bó ṣe dé palace o, wọ́n ní láti go through security kan tó lè wọ Royal Manor. Ẹ mọ̀ pé ilé àwọn ọlọ́lá, ilé àwọn èèyàn yìí ni Royal Manor yìí. Ibi tí àwọn ọlọ́lá wọ́n máa ń dé sí, ibẹ̀ ni Queen Naomi wà. Wọ́n nígbà tán dé ọ̀dọ̀ security man, wọ́n ní bẹ́ẹ̀ ni ọmọ ìyá àgbà náà wà. Ẹ ṣáà mọ ìyá àgbà tí a ní wọ́n ń gbé nínú palace tó jẹ́ pé kábíyèsí tó ń nífẹ̀ẹ́ gan. Wọ́n ní ọmọ wọn wá, wọ́n ní ọmọ wọn náà fẹ́ rí Queen Naomi. Wọ́n ní tẹ́ bá dẹ̀ ti dọ́dọ̀ àwọn security yìí, wọ́n máa kọ́kọ́ gba information yín, wá dẹ̀ pé Queen Naomi nítorí pé ilé ọlọ́lá náà wà, ilé àwọn èèyàn yìí náà wà. Wọ́n ní láti pè wọ́n. Wọ́n ní security man bá pè wọ́n pé okay o, ta ni ẹlẹ́fẹ́ rí wọn náà fẹ́ rí Queen Naomi, okay, kí ni ká sọ fún wọn? Ṣé ẹ lápọ̀ìntmẹ́ǹt? Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ojú àǹtí wa kọ́kọ́ parí dàrídàná pé ṣáwọn security man ò mọ àwọn ni. Wọ́n ní àwọn security man ní kì í ṣọ̀rọ̀ ẹ pé àmọ̀ yín lè yìí, ẹ máa follow protocol. A máa follow protocol, ẹ máa follow protocol ni o. Ṣé ẹ lápọ̀ìntmẹ́ǹt pẹ̀lú wọn? Wọ́n láǹtí wa bá di gbọ̀n ìwọ̀n bá lè sọ̀rọ̀ mọ́. Wọ́n lọ́mọ ìyá àgbà dẹ̀ lápọ̀ìntmẹ́ǹt. Wọ́n lójú àǹtí wa báyìí lọ́mọ ìyá àgbà fi wọlé tó fi lọ bá Queen Naomi nínú Royal Mansion. Wọ́n láǹtí wa wá dúró síbẹ̀, kò lè súnmọ́ wájú, kò lè lọ sẹ́yìn. Wọ́n ló dúró gbọ̀n ni. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tó lágbára. Wọ́n ní bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn. Ìpè wọ́n láìkí kó máa ṣojú ayé ní palace. Nǹkan tó wù láìkí nìyẹn. Nǹkan tó wù láìkí nìyẹn, ojú ayé ti pọ̀ jù. Tó máa ń wùwà tó ní ìsìn, wọ́n á lò ń wùwà tó. Tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú wà tó ní ìsìn, wọ́n á lò ń wùwà tó. Kí ló dé tó yẹ pé òun ò lè rí Queen Naomi? Ó ṣe jẹ́ pé ìyá ọmọ ìyá àgbà ló máa wọlé. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, wọ́n láwọn security man yìí ò dáhùn. Wọ́n ní ìgbà tí àwọn security man ò dá lóhùn, wọ́n ní bó ṣe kúrò níbẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ sí lọ síbi tí ó páàkì mọ́tò ẹ̀ sí. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí àǹtí wa bó ṣe bínú tó kúrò níwájú àwọn security men nìyẹn. Wọ́n ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n ló ń rojọ́ wípé nǹkan tó wọ́n fi láìkì
inú palace nìyẹn torí ojú ayé ó ti pọ̀ jù. Ẹ̀yin èèyàn lé nǹkan tí ò yé àǹtí wa ó ní wípé ṣé dandan lèèyàn fi ń rí yàn. Ó mà dá kéèyàn respect ara ẹ̀ o. Ó dá kéèyàn wà ní àyè ara ẹ̀, kéèyàn má kọjá àyè ara ẹ̀ rárá. Kí ló dé tó lè jókòó sáyè ẹ̀? Kí ni àbúrò Lucky Queen Naomi? Ṣé wọ́n sọ fún yín pé àwọn fẹ́ welcome? Queen Naomi ti sọ so many times, I don't want to be with you. I don't want to be your sister. Stay on your lane. Kó ní kálukú dúró sáyè ẹ̀. Ẹ má ní òun lára, ẹ má yan òun lẹ́nu. Ṣùgbọ́n irọ́ ni. Kùrùkẹ́rẹ́ ẹ ti dọ́dọ̀ òun. Bóyá èyí tẹ́ ti ẹ̀ ń lọ sákùrẹ́, bóyá Àkúrẹ́ àsinmi àti Royal Mansion. Bóyá ó máa sinmi. Kí ló dé? Ṣé ẹ̀yin rò pé tẹ́ bá ṣe nǹkan èèyàn máa ń gbàgbé báyẹn ni? Èèyàn kì í gbàgbé. Wọ́n ní nǹkan ìwà téèyàn bá wù. Wọ́n ní èéfín ni because kò ní lọ. Ó ti wà permanent mẹ́ni yẹn. So ó ṣe gbogbo àwọn nǹkan tó ṣe rẹ̀ pé Queen Naomi ti gbàgbé. Queen Naomi ò lè gbàgbé láíláí. But wọ́n ti forgive ẹ, wọ́n ti move on. Ṣùgbọ́n dúró sáyè ẹ, ò ní láti máa wá Queen Naomi kiri. Stay on your lane. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Mi ò dẹ̀ mọ̀ why tó jẹ́ pé kò lè yé yín pé Queen Naomi ò fẹ́ crowd. Wọ́n fẹ́ wà alone kí wọ́n dẹ̀ máa ṣe gbogbo nǹkan tó máa ń ṣe. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ẹ kú ìsinmi ẹ̀ní. Ọjọ́ ẹ̀ní á tù yín lára o. Ọjọ́ ẹ̀ní á dùn bí oyin o. Àdáwọ́lé yín á yọrí sí rere o. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe àtẹ̀yin tẹ́ ti subscribe àti new subscribers. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. Ọlọ́run Elédùmarè á láàánú fún gbogbo wa o. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. Happy Sunday to you all. God bless you. Mashola Gist TV. Love you all.